kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ohun tó yẹ kí o mọ̀ nípa ikọ̀ ọlọ́pàá kògbérègbè Operation Kòsáyè tó gbéra sọ nípínlẹ̀ Èkó àti Ògùn rẹ o ẹ̀ wá gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àti ti ìpínlẹ̀ Ògùn ti ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ ọlọ́pàá kògbérègbè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Operation Kòsáyè iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ náà láti kojú àwọn ajínigbé àwọn agbébọn àtàwọn ọ̀daràn tó ń ṣọṣẹ́ nínú igbó tó wà ní ìpínlẹ̀ méjèèjì ìfilọ́lẹ̀ ikọ̀ Operation Kòsáyè èyí tí ọ̀gá ọlọ́pàá Nàìjíríà Túnjí Dìísù pilẹ̀ rẹ̀ wáyé nílé ẹ̀kọ́ àwọn ọlọ́pàá tó wà ní Ìpẹ̀rù nípínlẹ̀ Ògùn kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lánrè Ògúnlọ́wọ̀ Ọ̀jájùní àti akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Èkó CP Fatai Tijani báwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá Ògùn sọ pé àwọn ọlọ́pàá ikọ̀ Operation Kòsáyè ti bẹ̀rẹ̀ sí ní wọ igbó lópòpónà ìlú Èkó sí Ṣàgámù lọ sí Ìjẹ̀bú Òde tó fi dé Ajẹ́bándélé tí í ṣe ibodè láàrin ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Ọ̀jájùní fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ikọ̀ Operation Kòsáyè ṣekú pa afurasí ajínigbé 4 nígbà tí wọ́n tún fọwọ́ òfin mú 4 míì ọ̀gá ọlọ́pàá náà tún sọ pé ọwọ́ ikọ̀ náà tún dóòlà èèyàn 5 lọ́wọ́ ajínigbé nínú igbó Ògèrè lópòpónà Ṣàgámù sí Ìjẹ̀bú Òde o gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe ṣàlàyé 3 nínú àwọn èèyàn náà rìnrìn àjò lọ sí ìlú Èkó nígbà tí àwọn yòókù ń lọ sí Ìbàdàn kí wọ́n tó bọ́ sọ́wọ́ àwọn ajínigbé iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ajínigbé náà sínú àbábọ́lẹ̀ sáwọn ọkọ̀ èrò táwọn èèyàn wà nínú rẹ̀ kí wọ́n tó gbé wọn sá lọ inú igbó CP Ọ̀jájùní ṣàlàyé síwájú sí pé ikọ̀ Operation Kòsáyè yóò tún nawọ́jà rẹ̀ dé òpópónà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn òpópónà Ẹ̀pẹ́ sílùú Èkó lọ sí Ìjẹ̀bú Òde àti òpópónà Èkó sí Ìkòròdú ọ̀gá ọlọ́pàá náà tún sọ pé yàtọ̀ sí àwọn ajínigbé 4 tí ikọ̀ náà fọwọ́ òfin mú àwọn ọlọ́pàá Kòsáyè ti tún fọwọ́ òfin mú afurasí ọ̀daràn 84 míì tí obìnrin 9 sì wà nínú wọn onírúurú ẹ̀sùn bíi ìdígunjalè ẹgbẹ́ òkùnkùn tó fi mọ́ ìjínigbé làwọn ọlọ́pàá fi kan àwọn afurasí náà wò iléeṣẹ́ ọlọ́pàá ní oríṣiríṣi ohun ìjà olóró ní ọkọ̀ Operation Kòsáyè rí gbà lọ́wọ́ àwọn afurasí ọ̀daràn náà ẹ̀wẹ̀ gómìnà Babájídé Sanwó-Olú ìpínlẹ̀ Èkó àti Dàpọ̀ Abíọ́dún ìpínlẹ̀ Ògùn ti gbóṣùbàrà bàǹdẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá fún ìdásílẹ̀ ikọ̀ Operation Kòsáyè Sanwó-Olú ní òun lu àwọn ọlọ́pàá lọ́gọ̀ ẹnu fi bí wọ́n ṣe ń gbógun tàwọn ọ̀daràn nípínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó gómìnà ìpínlẹ̀ Èkó sọ pé bí ìfilọ́lẹ̀ ikọ̀ Kòsáyè ti bẹ̀rẹ̀ sí í so èso rere fi hàn pé ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìpínlẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣe pàtàkì fún àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá Sanwó-Olú kò ṣàìdúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá Dìísù lórí báwọn ọlọ́pàá ti fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn tó ń da ìlú láàmú ó ṣèlérí wípé ìjọba ìpínlẹ̀ méjèèjì yóò tẹ̀síwájú láti máa ṣèrànwọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá láti lè rí i pé ààbò tó fẹsẹ̀ múlẹ̀ wà nílùú wọn ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára ìkànnì ìdùnmọ̀dùnmọ̀ ẹsẹ̀. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde o.
bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. a retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣòní Jígí Alára TV ó ti jáde sórí YouTube. ó ní lọ sọ. Ṣé ni pọ́ńṣẹ́ ní gbogbo aláyé.